wọ́n á wá àkàrà elépo pupa. Fáwọn tó mu gbó. Bẹ́ẹ̀ ni àwọn tó mu gbó wọ́n mu drug gbogbo ẹni tí kì í gbọ́ràn drug kì í gbọ́ràn àyè tẹ́ ẹ̀ ń béèrè lọ́wọ́ mi tẹ́ ẹ̀ jẹ́ sinmi òun ló gbé jáde fún yín yìí o. Tẹ́ bá ti rí àkàrà yẹn ẹ wá igi kékeré ẹ tẹ ẹbọnú àkàrà yẹn eléyìí náà ń pè ní ọ̀rọ̀ alágogo. Ẹ lọ bí tí ọ̀rọ̀ alágogo yìí wà ìjàkárìwọ̀ bẹ́ẹ̀ ni tó bá lọ́mọ ara lọ́gbogbo yẹn ẹ fi igi tẹ̀gún àkàrà yẹn ẹ fi kó sínú pépà funfun ẹ wá lọ gun mọ́ àkàrà yìí pẹ̀lú ọṣẹ ẹni kọ́mọ náà máa wẹ̀ tó bá ti ń wẹ̀ kò ní mú gbogbo nǹkan tó bá mu ló máa stop ó jẹ́ ọtí á lè gbọ́ràn bí ò bá ń gbọ́ràn sí òbí lẹ́nu wá pọ̀ òun nìyẹn èyí tẹ̀ ń wà láwọn tẹ̀ ẹ̀jẹ̀ ń sùn tẹ̀ ń pẹ̀lú láago 6 àárọ̀ òun ti jíwèé fún yìnyẹn ẹ lọ ṣe òun láti drop fún yìnyẹn o a drop ẹyọkan yẹn fún yín ọ̀rọ̀ alágogo yìí náà ká fi jíwèé fún yín ẹ̀yin tí oko yóò ṣe dáadáa tẹ́ bá mu àgbo jẹ̀dí torí tí jẹ̀dí bá wà lára yín oko yóò lè ṣe dáadáa o tẹ́ bá mu àgbo jẹ̀dí ọ̀rọ̀ alágogo yìí ẹ wá ọṣẹ ẹni ọṣẹ ẹ wá ọṣẹ àgbọn yìí ìwọ tó bá lẹ̀ láìka ọṣẹ dúdú náà ó dáa ẹ gé báyìí ojì inú ẹ̀ yẹn ẹ máa kọ sínú ọṣẹ ẹ fi pò tẹ́ bá fi pò tán ẹ sọ sínú 7up ẹ sọ sínú wine tó bá ní alcoholic díẹ̀ tẹ́ bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa ẹ sọ sínú wine tó bá ní alcoholic ẹ lo ọṣẹ dúdú fún kó lè active dáadáa ju ọṣẹ àgbẹ̀yìn lọ ó wá active yẹn lọ ẹ rí pé okun yẹn máa ṣiṣẹ́ ẹ má lò ó ńgbà tí obìnrin ọba sílẹ̀ dọ̀ yìí ẹ máa mú kó dání ni o bó ṣe lé yẹn lẹ́yìn náà ẹni tí ẹsẹ̀ ẹ bá wú kó wá ọ̀rọ̀ alágogo yìí ọṣẹ ẹ máa wú kó gun apalangba pẹ̀lú ọṣẹ kó máa fi fọ ọṣẹ yẹn ẹsẹ̀ yẹn máa fọn ọ̀rọ̀ alágogo yẹn àfà ọṣẹ yẹn àfà ọ̀rọ̀ alágogo nìyẹn tútù yìí ló máa lò tútù yìí ló máa gún mọ́ ọ̀rọ̀ alágogo tútù ọ̀gùn apalangba tí wọ́n bá ti gun mọ́ wọ́n máa fi fọ ẹsẹ̀ yẹn máa fọn ó máa fà ẹni tí wọ́n tún lè gun náà kẹ́gun mọ́ṣẹ́ kẹ́ máa ọfà ẹni tó bá lọ́fà ẹ lè fi fẹ́ kò mú ẹ̀kọ́ mu ẹ̀ṣẹ̀ dúdú ní kẹ́gun mọ́ ẹ lè sọ sínú ọtí ẹ lè sọ sínú 7up ẹ lè sọ sínú wine tó bá ní alcoholic díẹ̀ bí 5% ọfà ni ilé ìta fún yín tó lórí yẹn àwa máa bọ́ sí